ó yẹ kí a sọ wípé àwa gan champion ni wá nítorí ibi tá à ń lọ àti ìdébẹ̀ àmọ́ àti débì kan. ilé ìgbafẹ́ Le Pacha ló gba àlejò ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ òṣèré òǹkọrin takasúfèé ní Adémaìtì tó ṣe àgbéjáde àwo rẹ́kọ̀dù ẹlẹ́ẹ̀kejì tí ó pe àkọlé ẹ̀ ní champion. Ẹsẹ̀ kò gbèrò bí àwọn èèyàn ṣe ń rọ́ tìkẹ́tìkẹ́ ní gbàgede ilé ìgbafẹ́ Le Pacha tó wà lórí òkè téńté nílùú Ìpòbẹ́ níbi tí ogunlọ́gọ̀ àwọn artist ti wà níkàlẹ̀ láti bá a kópa nínú ayẹyẹ náà. Lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ Adémaìtì ṣe àlàyé nípa ìrìnkèrindò bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ Permanence ti Mẹ̀kúrìdì ní inú ìjọ sí Rafael ló ṣàtọ́nà ètò náà bó ti tó àti bí ó ti yẹ pẹ̀lú àdúrà lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ọ̀gbẹ́ni Wàsíù Gbàdàmọ́sí ló ṣíwájú ikọ̀ ẹgbẹ́ UPE lórí Novo eléyìí tí wọ́n kalẹ̀ síbi ayẹyẹ yìí. Àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan tó wà ń kalẹ̀ kò ló ń kà nínú ilé tí àwọn òṣèré tó wà ń bẹ̀ ti lórí ọ̀fẹ́ láti ṣe live fún gbogbo àwọn èèyàn tí ó wà ní ìkàlẹ̀. Àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ Kònáyà lábẹ́ àṣẹ Alhaji Mufalilu Àjàó láti lè kó tọdún láǹfààní láti kalẹ̀ níbi tí agbẹnusọ fún wọn ti jíṣẹ́ Alhaji Mufalilu Àjàó gẹ́gẹ́ bí Adémaìtì ṣe jẹ́ ọ̀kan nínú àwọn ètí ń ṣe ayẹyẹ náà. Arábìnrin Olúfúnkẹ́ tí ń ṣe ẹ̀gbọ́n Adémaìtì ayé àjọtọ́ ẹ̀pọ́n kò fọ̀rọ̀ sábẹ́ àhánsọ ó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n dìde láti ṣe àtìlẹ́yìn fún àbúrò ẹ̀ láti débi tí ó dé nínú orin kíkọ rẹ̀. Àkàkà táwọn òṣèré ló kópa nínú ayẹyẹ náà. Ọ̀sọ́lọ́ TV wà ń bẹ́ẹ̀ lánìkà fi bó ṣe lọ tó yín létí lẹ́kùnrẹ́rẹ́. Ká súnmọ́ ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ọ̀sọ́lọ́ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.